I'm not Nigerian, actually, passport to you. I'm waiting for Yoruba Republic passport, right? I'm not Nigerian, actually, passport to you. I'm waiting for Yoruba Republic passport, right? Yes, I'm on Nigeria. And you're on Nigeria. Èmi kì í ṣe ọmọ Nàìjíríà o. Ọmọ Oòduà pọ́nbélé ni mí. Kí ló ṣẹlẹ̀ ní Nàìjíríà kan? Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà báyìí. Kí ló dé? Bọ́lá Ahmed Tinubu, MC Olúọmọ, Ààrẹ Gani Adams. Kí ló dé tẹ́ ń wò wá ràn? Ẹ wo Sunday gbogbo ìjà jẹ́ kí iṣẹ́ ò yọ. Look at this. This is Nigeria passport. Nigeria passport. Gbogbo ọmọ Nigeria. Mi ò ń ṣara yín mọ́ o. Ṣẹ́tìrí. This Nigeria passport. Today, èní lè ní jẹ́ ní abẹ̀lọ́wẹ̀. Ṣẹ́sán ní iṣẹ́ ọmọ Nigeria. Èmi ni ọmọ Oòduà. Ọmọ Oòduà ni mí, ọmọ Yorùbá pọ́nbélé ni mí, ní iṣẹ́ ọmọ Nàìjíríà mọ̀. Ṣẹ́tìrí. Nigeria passport ní ìmú yá yìí o. I'm not more Nigerian. Ṣẹ́tìrí. Èmi ní iṣẹ́ ọmọ Nàìjíríà mọ̀. Ṣẹ́tìrí. You see it? Look at it very well. Wà á pè mí ni. Wo? Náà bí ṣeré o. Ṣẹ́tìrí. Ẹ sọ fún gbogbo yín pátá both Kaaba Buhari gangan ibo ló wà. Jubril tẹ́ gbé ọmọ Sudan tó gbé sórí ipò tẹ́ fi ń control wa Nàìjíríà ẹ dá padà síbi tó ti wá. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pápátá Bọ́lá Ahmed Tinubu mọ̀ nípa ẹ o, ṣùgbọ́n ẹlẹ́dàá ọmọ Yorùbá á dáa fún ẹ. Bọ́lá Ahmed Tinubu alálẹ̀ Yorùbá á dáa fún ẹ. Gbogbo àwọn ẹ̀jẹ̀ àwọn ẹ̀mí ẹlẹ́mìí tí Tinubu ti pa á bí ẹ̀wọ̀ Tinubu. I'm not Nigerian, actually, passport to you. I'm waiting for Yoruba Republic passport, right? Good day. Kí ló dé tẹ́ fi fẹ́ pa wá tán nílùú Nàìjíríà? Kí ni àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣe gan tẹ́ fi dáríjì wá? Ọ̀gágun orílẹ̀-èdè Nàìjíríà, Ọ̀gágun Muhammadu Buhari. Kí ni ẹ̀ṣẹ̀ wa gangan tó fi jẹ́ wípé a ti wá dáràn débi wípé a ti wá ṣìlúyà? Àkúṣílẹ̀ ayé wa, ìlú la ṣìyà. Ìṣẹ̀lẹ̀ lákàmà ló tún ṣẹlẹ̀ tó jẹ́ wípé àti ẹ̀wà ìròyìn tó jẹ́ ìròyìn ayọ̀ kan mú wá mọ́ àfìròyìn láàbú, ìròyìn ìbànújẹ́ làwọn arígbé wá ní gbogbo òrèkóòrè. Kọ́lọ́hun ọba aláwùrábí kó dùn gbogbo wa nú. Kọ́lọ́hun ọba aláwùrábí kó dùn tonílé tẹlẹ́mù kó dùn wá nínú. Ìṣẹ̀lẹ̀ kan mà ló tún ṣẹlẹ̀ o ní ìlú Ògùn State. Ẹ bá bi mí pé kí ni tó ṣẹlẹ̀? Jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ làwọn arákùnrin méjì kan ni wọ́n ń ṣiṣẹ́ àgbàro lébòrà ni wọ́n ń ṣe. Wọ́n ń bá àwọn èèyàn kọ́lé. Àwọn méjì ló wà níbi sáìtì ńjọ́ náà. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí àná ló ṣẹlẹ̀. Àwọn ọmọ méjèèjì yìí wọ́n ti ń ṣiṣẹ́ látàárọ̀. Gẹ̀rẹ̀ tó di ọwọ́ ọ̀rọ̀lẹ́ tó kù díẹ̀ tán máa parí iṣẹ́. Ṣàdédé làwọn ọlọ́pàá méjì yìí mà dé o. Ìgbà tó yá wọ́n di mẹ́rin. Kí wá ni tó ṣẹlẹ̀? Àwọn ọlọ́pàá yìí wọ́n bẹ̀rẹ̀ sí ń dàbò bolẹ̀. Bóyá wọ́n mutí yó ni o. Bóyá wọ́n mọtí ìṣẹ̀kẹ̀tẹ́ ni Ọlọ́run ọba aláwùrábí nìkan ló mọ̀. Nínú àwọn méjèèjì yìí, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ìkan nínú wọn ti gbẹ́mìí mì o. Ó ti jọ́lọ́run nípè látàrí ìbọn táwọn ọlọ́pàá yìí yìn sí wọn. Láìṣẹ̀ láìrò. Kí ni ẹ̀ṣẹ̀ wa gan ní Nàìjíríà tó jẹ́ wípé
ikú lẹ wá fi ń ta wá tẹ fi ń ta wá lọ́rẹ. Yorùbá bọ̀ ó ní ẹnu onípọ̀n láti ń wọ̀pọ̀n. Ẹ farabalẹ̀ kẹ́ wo díẹ̀ nínú ohun tó ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta ní Ògùn State. Ẹ bá mi fìdílé kalẹ̀, ẹ bá mi wo ohun tó ṣẹlẹ̀. bá ṣe rẹ́jẹ̀ báyìí làwọn bẹ́ẹ̀ sì ń pariwo pé wọ́n ti pààyàn wọ́n ti pààyàn. so ìgbà tó yìnbọn fún kò wá tún ṣe ọ̀nà ọgọ́ lọmọ yẹn kú sí àwọn mọ́pò yẹn tún wú ọmọ yẹn lọ sínú igbó wọ́n lọ drop ọmọ yẹn síbẹ̀. Ṣé ẹ ti gbọ́n tí arákùnrin yìí sọ? Bí èèyàn bá jorí ahun ẹkún agbonítọ̀hún. Ó mà ṣe o. Arákùnrin tí wọ́n pa yìí òbí kan ló bí o, bàbá àti ìyá kan ló bí, tó jẹ́ pé wọ́n wò pé lọ́jọ́ ọjọ́ kan àwọn jèrè ọmọ yìí. Bó tilẹ̀ jẹ́ wípé ní Nàìjíríà ẹ̀tọ́ wo ló tọ́ sí àwa ọmọ àwọn aráàlú gangan? Kò sí ẹ̀tọ́ kan tó tọ́ sí aráàlú. Ẹ̀tọ́ tó tọ́ sáráàlú ni wípé kẹ́ máa pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé mo yí èèyàn tó ti fi Nàìjíríà lẹ̀ látàrí insecurity, látàrí ètò ẹ̀bù tí ò sí Nàìjíríà? Báwọn míì ṣe ń gba Libya àwọn kan ń gba Morocco tí wọ́n lọ ń fẹ̀mí ara wọn ṣòfò ní Mediterranean Sea. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ dáwọ́ pípa ìdúró. Báwọn olórí ṣe ń pa bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá náà ń ṣe tiwọn, bẹ́ẹ̀ wọn àwọn àmì náà ń ṣe tiwọn. Oníkálukú bẹ̀rẹ̀ sí ṣe ń tó wù. Ẹ̀dẹ̀ ni wọ́n ní Nàìjíríà ní wá. Mò ń bi yín ẹ̀yin ojú tó ń wò mí, pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí, ṣé wá Nàìjíríà ní wá bí? Kó máa rókìn lọ́kọ̀ rẹ. Gbogbo ìwọ tó ń sọ́pọ́tì wọn Nàìjíríà, kó máa rókì lọ́kàn rẹ. Ṣùgbọ́n mo mọ̀ wípé ó ń bọ̀ wá kàn ọ́. Bí ó kàn wọ́n gangan, akẹ́ni tó súnmọ́ ẹ kìí ṣèpè, nítorí gbogbo wa la rí gbogbo tó ń lọ. Wọ́n ti pa arákùnrin yìí, wọ́n ti fẹ̀mí ẹ̀ ṣòfò. Wọ́n pa àwọn òbí rẹ̀ lẹ́kún, wọ́n pa bàbá àti ìyá rẹ̀ lẹ́kún. Ẹ̀mí ò ṣe é dá padà, ẹ̀mí ò láàrọ̀. Bó tilẹ̀ jẹ́ wípé a mọ̀ wípé àwọn ọlọ́pàá tó pa arákùnrin yìí ṣé máa rí ìdájọ́ òótọ́ bí? Ṣé máa rí ìdájọ́ òótọ́? Ṣọ́ra ní fọwọ́ agbára bò mọ́lẹ̀. Ó ṣe ni láàánú wípé àṣìlẹ̀ ayé wá ìlú la ṣìyà. Ìròyìn yìí àníri jù báyìí lọ. Bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí, a máa fi tó yín létí. Ẹ ṣé gan o. Tí mo dẹ̀ mọ̀ wípé àwọn tó nífẹ̀ẹ́ láti ṣe ọ̀rọ̀ petition yìí wọ́n pọ̀ wọ́n ju 5 million lọ. Ṣùgbọ́n kí làwọn ọ̀kẹ́ ìṣòro tí àwọn èèyàn ń dojú kọ? Ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ bó ṣe máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ṣe kíní petition yìí. Ìmọ̀ràn tí ìbá gba àwọn èèyàn ni wípé ní gbogbo ògbèríko pátápátá kò sí bó ṣe fẹ́ jẹ́ káàkiri ẹnìkan tó máa mọ̀ ọ́n pa bó ṣe máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ṣe petition yìí. Mo rọ gbogbo ọmọ Yorùbá jákèjádò orílẹ̀-èdè àgbáyé pátá ní gbogbo ògbèríko, Ondo State ní o, Ògùn State ní o, Ọ̀yọ́ State ní o, Èkìtì ní o. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ nípa láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀, mo fẹ́ ká jáde síta, a máa lọ bá àwọn ọ̀gá yìí, a máa ṣọ̀rọ̀ petition fún wọn, a máa bá wọn fíìlì ẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, a máa sẹ́ǹdì ẹ̀. Kì í ṣe nǹkan tó le tó bá ti wọ orí íńtánẹ́ẹ̀tì tó ti wọ̀ ọ́, ẹ ti fọwọ́ yà nígbà ìyá kí lorúkọ yín, ẹ tọ orúkọ ẹ̀ sí. Fóònù nọ́mbà tó lò kò bá máa dùn fóònù nọ́mbà tó jẹ́ íńtánẹ́ẹ̀tì, ẹ mú fóònù tí ń kẹ bá fi ṣe, ẹ fi nọ́mbà ẹ̀ sí, dandan kọ́ ni kẹ́kẹ́ fi ímeèlì sí. Gbàgbé tòkó ẹ bá ti tọ́ sẹ́ẹ̀dì, wọ́n ti kà í mọ́ wọn nìyẹn. Àwọn ìyá ilé máa mọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú láti bá àwọn ìyá yìí ṣe. Ìwọ tó bá ṣe fún èèyàn bíi 3 5, wọ́n náà ti ṣe nínú ọ̀rọ̀ Yorùbá Nation nìyẹn. Ẹ jáde síta, ẹ mú fóònù yín, ẹ máa fi ṣe àwọn kìnìún fún àwọn ìyá yìí. Òun ni solution kan tó wà nílẹ̀ yìí, tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá yìí ni wọ́n mọ̀ bó ṣe máa ń lu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Ẹ jọ̀ọ́ mo rọ gbogbo
ọmọ Yorùbá pátápátá tó wà ní gbèríko tó mọ̀ nípa íńtánẹ̀tì láti jáde síta láti ṣiṣẹ́ fún Yorùbá Nation. Yorùbá Nation á gbò wá o, ilẹ̀ Oòduà kò ní bàjẹ́. Ẹ ṣé gan ni. Ní báyìí kí ni àwọn ìpèníjà lẹ́yìn rí tí à ń kojú gẹ́gẹ́ bí àwa tí a dúró ti Yorùbá Nation? Kílẹ̀ ni àwọn àmọ̀ràn tí wà lọ́nà àbáyọ? Ẹ mọ̀ pé ìpèníjà tá à ń kojú àwa tá a dúró ti Yorùbá Nation ó pọ̀. Even ní di àkúrà bíbá yìí, àwọn kan wà tó sì jẹ́ wípé kò sí bó o ṣe fẹ́ sọ̀rọ̀ yìí tó o ò lè change mind wọn. Àwọn tá a jẹ́ sọ̀rọ̀ wọn yìí tẹ bá ní kó padà sí Nàìjíríà wọn ò lè padà sí Nàìjíríà. Ṣùgbọ́n wọ́n máa sọ wípé kílẹ̀ wá ní Yorùbá Nation, kílẹ̀ wá ní Yorùbá Nation. A máa sọ fún wọn wípé ó ṣe padà sí Nàìjíríà, kí ló gbé wọn wá sí bíbá yìí? Tílẹ̀ Nàìjíríà bá dá kí ló wá ṣe nílùú òyìnbó? Ẹni tó bá wà òkè Nàìjíríà ó máa wá ó máa padà ní. Àwọn ìpèníjà tá à ń pè ní pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ò bìlíìfù wípé Yorùbá Nation ó lè ṣeé ṣe. Thomas ni wọ́n tí wọ́n nígbàgbọ́ nínú Yorùbá Nation, tí mo dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ Yorùbá Nation yìí ó ń bọ̀ wá jọ wọ́n lójú. Ọlọ́run á fi jọ wọ́n lójú, Ọlọ́run á lè gbé wa lékè. Ṣé rí àwọn táǹjà fún Yorùbá Nation bí ìfẹ́ pé ẹ má jẹ́ kó sú wa? Ẹ ń bá létí kó gbọ́nú àwọn tá à ń polówó ẹ̀ fún ni. Nítorí èmi kan tí mò ń sọ̀rọ̀ yìí, mo ní àwọn ọ̀rẹ́ kan tó jẹ́ wípé wọ́n lòdì sí Yorùbá Nation. Wọ́n á padà sí Nàìjíríà, wọn ò lè padà. Tẹ bá fi ṣépè fún wọn wípé Ọlọ́run ọba jẹ́ máa ń gbé padà sí Nàìjíríà, ó máa rí búùkù kíákíá nù. Kí wá ló dé tó lòun wà wọ́n fẹ́ Nàìjíríà ẹ̀wọ̀n Nàìjíríà? Àwọn ìpèníjà tá a kojú nìyẹn torí pé àti canvas àwọn míì tó jẹ́ pé John Thomas ni wọ́n láti change mind wọn ó difficult, but àwọn ẹ̀ka àkọ́ yìí wọ́n benefit nínú Nàìjíríà. Ìmọ̀ràn mi sí àwọn tó ṣe Yorùbá Nation ni wípé ẹ má jẹ́ àárí lẹ́ẹ̀kì, ẹ má jẹ́ àárí lẹ́ẹ̀kì. Ẹ̀yin ẹ wo South Africa, ó tẹ̀kì wọn ní long process, ó tẹ̀kì Mandela ní long process kó tẹ̀ tó destination. Lẹ́yìn yìí wọn gbàgbé Mandela ní South Africa. Sunday Igboho yìí tó ti ṣe nílẹ̀ Yorùbá orúkọ ò lè parẹ́ láíláí. Ẹ̀yin tẹ́ wà tẹ́ ẹ̀ ṣe agitation Yorùbá tẹ́ ẹ wà nínú ẹ̀ títí Sunday Igboho tóbi débi tó dé yìí orúkọ yín náà ò lè parẹ́ nínú ìtàn Yorùbá. Nítorí pé akíkanjú ni iṣẹ́ lè ṣe. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bẹnu àtẹ́lù yìí tó ń sọ̀rọ̀ burúkú sí yín tó ń sọ̀rọ̀ òdì sí yín, àwọn èèyàn fi Yorùbá Nation sílẹ̀. Ṣùgbọ́n àwọn àríjẹ nínú ìbàjẹ́ nínú Yorùbá Nation náà àwọn ilé ìjọ tó ń fọ́ caucus fáwọn olóṣèlú. Nínú Yorùbá Nation làwọn méjì lọ́ fọ́ọ̀mù PDP, àwọn méjì lọ́ fọ́ọ̀mù APC tọ́nà tó gbowó lọ́wọ́ olóṣèlú tọ́jà sọ pé Yorùbá Nation ní ìbò àwọn ọmọ báwọn ṣe máa kàǹfààsì àwọn tí wọ́n ní ṣe Yorùbá Nation àwọn tí wọ́n ní ṣe rálì mọ́ tọ́jà gbowó lọ́wọ́ àwọn olóṣèlú. Ẹ̀yin tẹ́ ẹ bá dúró déédéé Ọlọ́run bá ní sẹ́yìn lẹ́sàn-án rè. Owó tó bá fún yín sówó yẹn ló máa ra àwọn ọmọdọ́mọ yín ni. Kò lè ràn wọ́n, ìwọ nìkan ló máa ká. Àwọn ọmọ yẹn máa padà jìyà yé ni. Wọ́n ní ọmọ tá a tọ́, òun máa gbélé tá a tọ́ tà. Ilé tó fi owó gbogbo ẹ̀ tó fi kójọ, àwọn ọmọ tó tọ́ náà ló máa gbé ta. Mo fẹ́ rọ gbogbo àwọn tó ṣe Yorùbá Nation pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáyé kí wọ́n dúró pẹ̀lú ẹsẹ̀ àwọn méjèèjì. Nítorí pé a mọ̀ wípé gbogbo àwọn tá à ń sọ fún pé kí wọ́n gba Yorùbá Nation tí wọ́n gbà wọ́n sì padà bọ̀. Tọ́ba wa padà dé, Ọlọ́run ní fi wá ṣàwátì. Iwájú làwọn ò wà, àwọn máa tẹ̀lé wa lẹ́yìn rẹ̀. Nítorí pé a ti lọ jù. Mo rọ gbogbo ẹ̀yin tẹ̀ ṣe Yorùbá Nation, ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa méjèèjì. Ẹ má jẹ́ ká mì, ẹ má jẹ́ ká backslide. Mo rọ̀ yín ni, mo bẹ̀ yín ni, tí mo mọ̀ wípé Yorùbá Nation shall surely stand one day.